àwọn ọlọ́mọọba yarí fún olùwòo wọn ní kó lè yí orúkọ oyè ìlú àwọn padà. àwọn ọlọ́mọọba nílùú Ìwó nípìnlẹ̀ Ọ̀ṣun ti sọ pé àwọn kò lè fara mọ́ kí ọba Abdulrasheed Akànbí máa pe ara rẹ̀ ní Aláàfin ìlú Ìwó. Bákan náà ni wọ́n tún fẹ̀sùn kan ọba náà pé ó ń béèrè mílíọ̀nù 5 náírà lọ́wọ́ ẹni tó bá fẹ́ jẹ oyè ìdílé lára wọn. Níbi ìpàdé oníròyìn tí àwọn ọlọ́mọọba àti mọ́gàjí ìlú Ìwó ṣe lọ́jọ́ Sunday tó kọjá ni wọ́n ti sọ pé ọ̀rọ̀ ọba Àkànbí ti sú àwọn pẹ̀lú onírúurú ìwà adójútini tó ń hù káàkiri. Tẹ́ ò bá gbàgbé, lásìkò tí Aláàfin ìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wádé ṣàbẹ̀wò sọ́dọ̀ Olúwo láìpẹ́ yìí ni ọba Àkànbí sọ pé yóò wu òun kóun náà máa jẹ Aláàfin ìlú Ìwó, ó sì ṣeéṣe kí òun fi tó ìjọba létí. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀ lórúkọ àwọn ọlọ́mọọba, ọmọọba Adédọjà Ọ̀ṣúnwò sọ pé ṣe ni kábíyèsí yìí fi ipò sílẹ̀ kó lọ tẹ ìlú mìíràn dó tó bá mọ̀ pé òun fẹ́ máa jẹ Aláàfin. Ó ní kò sí oyè ọba ìlú tí kò ní ìtàn tirẹ̀. Olúwo sì ni oyè ọba tó so gbogbo ọmọ ìlú náà papọ̀, ó sì ní ìtàn. Ó ní ìdílé 4 ló ń jọba nílùú Ìwó. Báwo ni ọba kan yóò ṣe yí orúkọ tí àwọn baba ńlá àwọn fi sílẹ̀ padà? Ọ̀ṣúnwò ṣàlàyé pé gbogbo àwọn lámẹ̀tọ́ ìlú làwọn ti fi ẹjọ́ ọba Àkànbí sùn pẹ̀lú onírúurú ìwà tí kò tọ́ sí ọba tó ń hù káàkiri, ṣùgbọ́n tí kò yí padà. Ó ní lẹ́yìn ìpàdé oníròyìn yìí, ilé-ẹjọ́ ló kù tí àwọn yóò wọ́ Olúwo lọ. Ó sọ síwájú pé gbogbo oyè tó tọ́ sí àwọn ọlọ́mọọba tó ti ṣòfò ni ọba Àkànbí sọ pé òun yóò gba mílíọ̀nù 5 náírà lọ́wọ́ ẹni tó bá fẹ́ di àlàfo náà, eléyìí tí kò ṣẹlẹ̀ rí nínú ìtàn. Àwọn ọlọ́mọọba wá ké sí gómìnà Adémọ́lá Adélékè láti tètè kìlọ̀ fún Olúwo kó so ewé agbéjẹ́ mọ́wọ́ kó tó di pé ọ̀rọ̀ náà yóò di wàhálà ńlá.